irọ́ lẹ́pa lè rán lẹ́wọ̀n, irọ́ ni ẹ pa, lè rán VDM lẹ́wọ̀n. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olóòótọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, mo fẹ́ kẹ́ dìde láti kún ọmọkùnrin lọ́wọ́, kẹ́dẹ̀ kí lẹ́yìn, kò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. A gbọ́dọ̀ rí wípé ìwà ìbàjẹ́ àkí ọwọ́ ẹ̀bọ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa. Níbo lọ̀rọ̀ VDM àti Bobrisky níbo ló dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí? Àkọ́kọ́, ọmọ bàbá Fálànà, Faz àbí Faz lórúkọ ẹ̀, àti àbí àbúrò ẹ̀ obìnrin, wọ́n ní àwọn fún VDM ní 24 hours láti apologize àbí, but 24 hours 48 hours owó ti kọjá. Wọ́n dẹ̀ ní tí ò bá ti apologize fún ẹ̀sùn bá lórúkọ jẹ́ táwọn fi kàn, ó gbọ́dọ̀ sanwó ìtanràn. àmì ọ̀nà àwọn máa pàdé ní ẹjọ́. Ìyẹn là ń fà lọ́wọ́, táwọn fà lọ́wọ́ pé bọ́bọ́ yóò gbà yín lórúkọ jẹ́, ó rí analyze nǹkan tó ṣẹlẹ̀ nínú voice note tí wọ́n send sí ni, and kì í dẹ̀ sóun ló record voice note yẹn, ẹnìkan ló send díẹ̀ sí, and voice note yẹn is all about conversation between Bobrisky and the other guy. So why ti ẹ fi wá drag Bob tẹ́fí drag VDM? Ìyẹn là ń fà lọ́wọ́ pé ká má fi orúkọ bàbá wọn yí ẹ̀fẹ̀. Gbogbo iṣẹ́ bàbá wọn ti fi àárọ̀ ọjọ́ ìṣe ká má fọjọ́ kan bàjẹ́. Bí Bobrisky ṣe jáde yẹn pé òun náà tún fún VDM 24 hours kó apologize, láì jẹ́ bẹ́ẹ̀ òun máa ṣọ́ ẹ̀ fún ó tẹ̀ ti sọ̀rọ̀ lẹ́lẹ̀ fún ẹ̀sùn bá ní lórúkọ jẹ́ 1 billion. Ẹjọ́ kí ni kí VDM kí ni kó apologize fún? Kí ni gangan pé kó apologize fún? Kí ni Bobrisky ni as in Bobrisky ni mo ń béèrè lọ́wọ́ ẹ̀ báyìí o. Kí ni kí VDM apologize fún gangan lórí as in kí lẹ̀ ṣe wọ́n ló ṣe? Because àwọn people yìí wọ́n mọ̀ pé àwa Nigerians àkónú. Bob sọ wípé voice note tí VDM play àwọn òkònú kan náà dẹ̀ believe pé kì í ṣe read voice note. Bob sọ wípé AI ni. Èmi máa ń pa AI dáadáa. Èmi náà mo máa ń fi AI generate nǹkan. Wọ́n ní AI ni wọ́n fi generate voice yẹn. Àwọn òkònú kan táwọn náà tẹ́lẹ̀ pé àwọn àtàrò pé wọ́n kàwé díẹ̀díẹ̀. VDM kàwé ó tún ní làákàyè ju àwọn míì lọ. Mo rí doctor, kì í ṣe elementary doctor, ordinary doctor tó jẹ́ ordinary doctor tó náà bá mi hájú pé voice yẹn kì í ṣe voice Bobrisky. Máa sà, mo ti fi AI generate ọ̀rọ̀ tó jẹ́ Yorùbá rí. Kò sí AI kankan tó lè sọ Yorùbá fluently. Voice note táwa dẹ̀ gbọ́n yẹn, voice note ti Bobrisky ni Yorùbá tí Bobrisky dẹ̀ sọ níbẹ̀ díẹ̀díẹ̀ ó fluent. Kò sí AI, mo ń ṣe dáadáa, kò sí AI tó lè sọ Yorùbá fluently. So that is number 1. Number 2, nínú voice note tí Bobrisky tí VDM play, Bob mention pé ó mention bóun àti Faz ṣe sọ̀rọ̀ níbẹ̀. Faz dẹ̀ jáde wípé lóòótọ́, ẹ máa gbọ́ pé lóòótọ́ ni Bobrisky pé òun nígbà tó wà ní ẹ̀wọ̀n pé kò ń yá òun lówó, pé kò ń yá òun lówó, pé òun fẹ́ fi owó yẹn settle àwọn correctional officers. Pé bọ̀ òun sọ pé kó má wọlé bí adájú gbàgbà kan wùkan ẹ má jẹ́ kí mi sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Pé bọ̀ òun sọ pé kò sówó. Ṣé pé Faz jẹ́ ká mọ̀ wípé ó mì pé gbogbo ọ̀ǹkan tó ṣẹlẹ̀ nínú voice note ó rí ènìyàn. Ṣé AI ló máa generate nǹkan tí Faz ṣe jáde pé nǹkan tẹ́ sọ pé ṣẹlẹ̀ mẹ́ lóòótọ́ o, kì í ṣe pé òun àti ẹni ọ̀rọ̀ kan mọ́ lóòótọ́ ló pé òun pé kò ń yá lówó òun ò dẹ̀ yá. Ẹ ti gbà wípé Faz ti sọ. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, nígbà tí bàbá tó send the voice note yẹn tó send ẹ̀ sí VDM message Bobrisky pé òun fún ní 24 hours kó sanwó bọ̀bọ́ yẹn, pé láti bẹ́ẹ̀ òun á leak voice note yẹn jáde. Bobrisky kò ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ pé voice note wo kò sọ bẹ́ẹ̀ o, ṣe ló tó pé bọ̀bọ́ yẹn mi ní tó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ bọ̀bọ́ yẹn pé òun á san. Ẹsẹ̀ oyè yín ọjọ́ tí VDM dẹ̀ fún lóòótọ́ ó pé ó dẹ̀ sanwó yẹn. Lẹ́yìn ìgbà yẹn VDM bá send message pé Bobrisky báwo ni message ṣe jáde, ó dẹ̀ reply pé true ọ̀rẹ́ tó ń finú tán ni. Ṣé ń gbọ́ mi o? So gbogbo ẹ̀rí yẹn tó ọ̀gán confirm pé ọ̀rẹ́ tó ń finú tán ló leak voice note yẹn jáde, ó ti gbàgbé wá sí wàá bọ̀ wá jẹ̀ ní AI ni. Another point tí mo tún wá ní wípé nínú voice note yẹn ó sọ fún bàbá yẹn wípé òun fún
àwọn EFCC ní 15M pé lórí kéèsì ṣíṣe àwọn tó ń gbé kówó wa lọ money laundry wọ́n yọ kéèsì ẹ̀ kúrò oyè yín ó ní òfin wọn ní 15 million 15M tábàdà wọn lóòótọ́ nígbà tí kéèsì kọ́kọ́ bẹ̀rẹ̀ ara kéèsì nǹkan méjì náà ara nǹkan tó ṣàjẹ́ fún ni pé ó ń ṣe money laundry suddenly la kàn di pé EFCC ò kẹ́ sọ̀rọ̀ pẹ̀ mọ́ ó mì pé lóòótọ́ ni pé wọ́n mọ̀ọ́mọ̀ ìyọ́ ni bó tilẹ̀ jẹ́ pé nígbà tí wọ́n interview ọ̀gá EFCC ó ní nǹkan táwọn fi jọ ni wípé tó bá àwọn ṣèwádìí ẹ̀ àwọn rí i pé kò jẹ̀bi ẹjọ́ báwọn Bobrisky ẹ máa sọ pé Bobrisky ò jẹ̀bi money laundry báwo ni máa sọ pé kò jẹ̀bi money laundry and I want to ask iṣẹ́ wo ni Bobrisky ń ṣe tó fi rí owó tó máa fọwọ́ yàlà ní pàtí iṣẹ́ wo ló ń ṣe gbogbo ilé tó kọ́ mọ́tò tó rà ń bútẹ́ wo ló ń ṣe àwọn ṣe bí aṣọ àwọn ọmọ máa ń lé àwọn ọmọ yahoo kiri tẹ́bárí ọmọ yahoo tó ń gun expensive car kan lórí títì ẹ máa dá dúró ẹ máa bèèrè pé iṣẹ́ wo ló ń ṣe tẹ́bárí ọmọ kan tó ń lo expensive phone ó ti ṣẹlẹ̀ lójú mi ní Lagos State tí wọ́n táwọn lọ báyìí táwọn ọlọ́pàá dábọ̀ báyìí dúró tí wọ́n tún báàgì ẹ̀ tó ń bá àwọn expensive phone sílẹ̀ tẹ́lẹ̀ ní iṣẹ́ wo ló ń ṣe wáyé tí ẹ̀ fi tú di Bobrisky iṣẹ́ wo ló ń ṣe níbo ló ti rí àwọn owó yẹn níbo ló ti rí owó yẹn torí mo bí ẹgbẹ́ tó máa ń ṣiṣẹ́ tó ń làágùn kò ní máa ṣe owó báṣubàṣu bẹ́ẹ̀ kò ní máa ṣe bí ẹ̀yin EFCC ẹ̀ ń wọ́ọ̀dì àwọn olóṣèlú tí Bobrisky ṣe yàtọ̀ so ìkan lára àwọn tó tẹ̀ jẹ́ ọ̀gá àgbà ní correctional services wa ó tẹ̀ sọ̀rọ̀ kan nígbà tí wọ́n sọ wípé wáyé tí wọ́n fi máa fi Bob sí tí wọ́n fi sí inú sẹ́ẹ̀lì tí wọ́n fi sí ibi tí àwọn ẹlẹ́wọ̀n máa wà ó sọ wípé ìdí ẹ̀ ni wípé nígbà tí ó dé ọ̀dọ̀ àwọn rí wípé ó náyàn ẹ̀rí pé fọ́nì ó dẹ̀ nídìí gbogbo ìhùwàsí ìjọbìnrin ẹ̀rù wá ń bá àwọn pé táwọn bá fi sí ibi táwọn ọkùnrin ẹlẹ́wọ̀n wà káwọn ẹ̀ má ṣe ní ṣekúṣe táwọn àkìkí ni wọn bọ́ bí tó yẹ dá lára ẹ̀ pé èrí sí táwọn fi lọ fi sí special place yẹn bó ṣe sọ ní ẹni special náà fi sí náà wọ́n fẹ́ bèèrè kankan nígbà mo rántí ìgbà tí Bob wà nílé iwájú adájọ́ magistrate wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé sọ́kùnrin àbóbìnrin ó ní ọkùnrin lòun àwọn EFCC tẹ́sọ̀ pàǹgbà yìí náà pé àwọn ti ṣe thorough investigation àwọn pé àwọn dẹ̀ pé gbogbo ẹ̀yà ara ọkùnrin tó wà lára ẹ̀ pé bọ̀ ẹ̀yin sọ wípé nǹkan tí yóò jẹ́ kẹ́ fi sí ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú níbi táwọn ọkùnrin wà ní pé torí pé ó ní ẹ̀yà obìnrin lára ó náyàn ó ní ìdí EFCC ní kò ní ó dẹ̀ pé rẹ̀ ní ọkùnrin wájú adájọ́ ẹjọ́ ta ló ń parọ́ ní gbogbo wọn then okay tó wá jẹ́ pé ẹ wá sọ pé ó ní ẹ̀yà obìnrin kí ló dé tẹ́wàá kú lọ fi sí ọ̀dọ̀ obìnrin gbà yẹn táwọn obìnrin náà ti máa fàyà then wọ́n ti wá ń béèrè wípé nígbà tí wọ́n ń gba details ẹ̀ sílẹ̀ ṣé ilẹ̀ kọ sí fún ni àbí ṣì ṣé ni àbí ṣì nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ọ̀gá deputy contract general ó ní ìyẹn ò kàn wọ́n ẹ rí i pé àwọn tá a pè ládarí wa lórílẹ̀‐èdè yìí ó máa ṣe o àbáyọ tí Yorùbá sọ pé tí ìpìlẹ̀ bá báyẹ̀ kí ló dúdú tó fẹ́ ṣe wọ́n mọ̀ pé kò sófin tó de ìwà tó ń wù yẹn charges yẹn náà ẹ yọ kúrò EFCC bẹ́ẹ̀ káwọn ọmọ ìjọba ṣe bẹ́ẹ̀ káwọn ọmọ nǹkan tó sọ̀rọ̀ ẹ̀dá yẹn kò sínú òfin wa lórílẹ̀‐èdè yìí òfin orílẹ̀‐èdè tako so now wọ́n fún ní update ní ìjẹta ní House of Rep wọ́n gbé committee kan kalẹ̀ wọ́n dẹ̀ invite Bobrisky VDM àti àwọn control general kini correctional service àti EFCC wọ́n invite wọn wá sí House of Rep gbàtí VDM ń lọ ó tẹ̀ gbé babaláwo lẹ́yìn tẹ̀ ó gbé babaláwo lẹ́yìn so òun àti lọ́yẹ̀ ọ̀gá mi Dèjì Adéyanjú ni wọ́n jọ lọ Bobrisky ò yọjú o wọ́n ní kí ló ti Bobrisky ò yọjú lọ́yẹ̀ sọ pé ààrẹ ò yá Bobrisky tó ń lẹ́nu bèrèbèrè lórí Instagram wọ́n ní kó wá báyìí kó wá sọ nǹkan tó ń mọ̀ kò wá o ó ní ara wọn ò yá o lọ́yẹ̀ sọ nìyẹn control general correctional ò wá o deputy ló rán EFCC ò wá àwọn náà rán yàn ni VDM nìkan ló wá pẹ̀lú lọ́yẹ̀ ẹ̀ gbà tó dé bẹ̀ ọkọ̀ yarí pé tóun bá ti Bobrisky òun ò ní rojọ́ kankan àwọn rep kọ́kọ́ fẹ́ máa lo agbára wọn pé gbọ́dọ̀ ẹ̀ lè fọ́ ẹ̀sìn náà àwọn tó kù ò wá ta ló ń fẹ́ rojọ́ tako
so but lọ́yẹ̀ ọ̀gá Dèjì Adéyanjú sẹ́yìn pé yẹn náà ẹ máa Dèjì Adéyanjú sẹ́yìn pé àtàwọn àti sọ̀rọ̀ rẹ̀ ẹjọ́ máa ń da ẹjọ́ ń fojú àwọn bàbá oníjẹkújẹ ẹjọ́ máa ń fojú wọn hàn mọ́ bọ́ ni wọ́n ní náà ó lè sọ̀rọ̀. So wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni voice note yẹn ṣe dọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ni wọ́n ṣe pé ó dárúkọ ẹni tó sẹ̀ǹdẹ̀ sí ó nígbà tí bọ́bọ́ yẹn dẹ̀ sẹ̀ǹdẹ̀ sóhun ó ní Bob jẹun lówó owó yẹn nígbà tí Bob wà ní ọgbà ẹ̀wọ̀n pé ó ní òun fẹ́ fi owó yẹn settle àwọn correctional center kan lè fi sí VIP apartment so bàbá yẹn dẹ̀ yà ní 4M so pé Bob fẹ́ sanwó yẹn Bob ń dún kòkó mọ́ wọn VDM dẹ̀ immediately tí bọ̀bọ̀ yẹn wá send voice sí VDM dẹ̀ pé Bob pé àlàyé báwo ni nǹkan kan wà lọ́wọ́ mi tí wọ́n send sí mi o ẹni tó dẹ̀ send ẹnìyẹn ní ó jẹun lówó ni so mo fẹ́ ní 24 hours kó lọ sanwó ẹnìyẹn láì jẹ́ bẹ́ẹ̀ èmi á release kìíní o so Bob wá send the voice note sí bọ̀bọ̀ yẹn immediately pé kó jọ wọn awówó yẹn by all means lóòótọ́ Bob padà sanwó yẹn nígbà tí lẹ́yìn ìgbà tí VDM pè tán but VDM wá ní no pé tóun bá ní kóun tó kó máa release kìíní yẹn ìwà àbàjẹ́ máa gbogbo lórílẹ̀‐èdè wa ni ó wá release ẹ̀ so bó tẹ̀ sí release ẹ̀ gbogbo conversation bọ̀bọ̀ yẹn àti Bob ló wà nínú kìíní yẹn torí voice note ni Bob ń send ó dẹ̀ type then eléyìí tí ibi tí Bob ti call bọ̀bọ̀ yẹn record ẹ̀ náà account number tí Bob fi gba 4M yẹn account number àbúrò Bob tó Bob sọ ní voice note fún bọ̀bọ̀ yẹn pé òun ò lè gba owó yẹn sí account wọn ó máa send account number so bí VDM ṣe ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn VDM wá ń bẹ ilé aṣòfin wípé kí wọ́n jọ Bob ń sọ wípé voice note yẹn pé AI ló generate kánbí Bob pé òun pe àbúrò òun ò pé wọ́n send voice ẹ̀ sí òun ìjọba jiyàn ṣebí lẹ́yìn ìgbà níṣọ́ pé bọ̀bọ̀ yẹn pé kò yẹ kó ṣe báyìí fún òun kò yẹ kó send kìíní sí òun gbá kan kò yẹ kó send kìíní jáde ó dẹ̀ ní AI ló ní wọ́n fi generate voice yẹn VDM wá ní kí ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n jọ account number tí Bob send sí bọ̀bọ̀ yẹn ó pe VDM ó pe orúkọ account yẹn ó pe jáde níjọ́ yẹn níwájú àwọn aṣòfin pé kí wọ́n investigate account yẹn oye tó wà account yẹn lọ́jọ́ báyìí ó sọ date yẹn oye tó jáde that is bí bọ̀bọ̀ yẹn ṣe bí wọ́n ṣe transfer owó látòrí account yẹn sí àwọn correctional officers kàn dé bá trace àwọn account àwọn tó wọ̀ nínú àwọn correctional officers yẹn pé ọ̀rọ̀ yìí ó simple o àfi tí àwọn aṣòfin yẹn bá jẹ́ oníranù ló túkù táwọn náà wà lára wọn tí ò kì í ṣòótọ́ lórílẹ̀‐èdè yìí ọ̀rọ̀ yìí simple ó yé wa ọ̀rọ̀ yìí ó simple gan pé kàn máa ṣe investigation yẹn then kàn dé contact network kínní àwọn gbogbo calls tí Bob make nígbà tó wà nínú ibi tó wà VIP apartment yẹn kàn bá wọ àwọn tó pè àwọn wo ló ń pè níjọ́ yẹn kí ni àwọn tó bá wọn sọ gbọ́dọ̀ ayé ti advance kan kọjá pé kẹ́nìkan dúró kó máa sọ̀rọ̀ kan bí ṣe bọ́ọ̀bọ̀ ẹ̀ṣẹ̀ là no àwọn gbèsè kan àti ẹgbẹ́ lè gbé láti fi California concrete evidences and bọ̀bọ̀ yìí VDM yóò kàwé o tó bá lè yá wa nílà káyè bẹ́ẹ̀ yẹn bí táwọn professors jókòó sí tí ò sí kankan lórí wọn táwọn doctors jókòó sí tí ò sí kankan lórí wọn táwọn tó yẹ pé they are so fluent in English tẹ́gbọ́n máa ń sọ ìbò bí ìbáka tí ò sí kankan lórí wọn ẹ̀wẹ̀ tí ò kàwé tẹ́ ní kò gbọ́ ìbò ló ń yá wa lọ́pọ̀lọ́ ń bẹ̀ẹ́ bọ́n ayé ti àdáyé pé kẹ́nikẹ́ni kan máa káwọ́ pọ̀yìn lójọ́ no we have a lot of ways and methods that they lo that will get the facts so but now I want to ask báwo ni Bob Risky ṣe máa tóbi ju ilé-ìgbìmọ̀ aṣòfin lọ tí ó wà ó ń sọ̀rọ̀ bàbàbàbà lórí Instagram everyday mọ̀ kò wá àwọn olúwa lẹ́yìn Bob Risky tó yà mọ̀ pé àwọn godfather náà máa sọ pé má lọ má wọlé a máa ṣètù lẹ́yìn àwọn olúwa lẹ́yìn yẹn mo rí àwọn youth kan náà táwọn náà ń support ẹ̀ mo tún ní àwọn àgbàlagbà kan náà tá ń support ẹ̀ sẹ́ni pé orílẹ̀-èdè yìí Ọlọ́run nìkan ló lè ṣàánú wa ibi tí ẹ̀ máa mọ̀ pé nǹkan ṣe wá lórílẹ̀-èdè ni wípé àwọn correctional officers kan wà tí wọ́n suspend lórí ọ̀rọ̀ yìí sẹ́bìlì pé gbà tí wọ́n ń bọ̀ wá sọ̀rọ̀ níwájú ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n wọ uniform wa àwọn aṣòfin àwọn bèrè wọn pé síbi ẹ wà ní under suspension why tẹ̀ máa wọ uniform wọ́n ní social media suspension wọ́n fáwọn social media suspension wọ́n fáwọn ó jẹ́ kí n mọ̀ pé Nollywood gidi ni Nàìjíríà yìí jẹ́ kéèyàn máa sọ bẹ́ẹ̀ in which gbogbo ló dẹ̀ gba lẹ́tà ẹni pé nǹkan sí wa lórílẹ̀-èdè sá now
Bob tó sọ wípé AI ni wọ́n fi generate voice wọn yìí ó ti gbàgbé pé Falz ọmọ bàbá ó jáde ó ní lóòótọ́ ní àti Bob ní conversation gbà tí ó wà níbi tó wà ẹjọ́ irú àyẹ̀wò ló gba Bob níbẹ̀ tó fi ní long conversation bẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn torí a mọ̀ wípé téèyàn bá lọ correctional center ó ní oye ìgbà tó lè ní access sí fóònù ẹ̀ lójúmọ́ tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n fún máa bà tó bá yẹ pé wọ́n tún ní Bob tún ṣe donation àwọn asòfin náà béèrè lọ́wọ́ àwọn ọ̀gá correctional yẹn pé so wà nínú tradition wọn wípé ẹni tó bá ti wà ní ọgbà ẹ̀wọ̀n ó gbọ́dọ̀ ṣe donation tó tẹ́wàá pẹ̀lú nígbà tí Bob jáde ó gbọ́ èsì dúpẹ́ lọ́wọ́ àwọn kan pé àwọn yẹn donate owó fún un so irú àyẹ̀wò ló gbà irú ọkàn ìwò ló balẹ̀ bẹ́ẹ̀ then tẹ́bẹ́ rí lọ́gẹ́jì tó gbé dé àgbà tó ń lọ èèyàn ń lọ ọgbà ẹ̀wọ̀n ó gbé lọ́gẹ́jì bẹ́ẹ̀ dájú ẹni tó fẹ́ relocate tó fẹ́ lọ vacation so ẹ ti pé lóòótọ́ then nígbà tí pọ̀pọ̀ ẹ̀gbọ́n tó máa ń ṣe tíátà yìí tó interview Bob lórí podcast ẹ̀ wọ́n bèèrè Bob pé sọ ẹ̀wọ̀n ló lọ àbí ibo ló lọ ó ní vacation ló ń lọ mo wo fídíò ẹ̀ fúnra mi wọ́n bèèrè pé so ṣé báwo pé torí àwọn ẹni pé ìgbà tó dé ẹ̀rẹ́kẹ́ tóbi ó ní yes ó ní vacation ló ń lọ òun lọ gbẹ̀wọ̀n kò mọ̀ pé ọ̀rẹ́ máa padà lẹ́yìn fún un mo wo fídíò yẹn ó ní mo ti save ẹ̀ lọ́dọ̀ ọjọ́ iwájú ká má ní adébá ọjọ́ ọmọdé kò parọ́ mọ́ mo ti save ẹ̀ wọ́n wá ní so ó mì pé ẹ̀wọ̀n ba lára mi ni ó ní yes ó ní tó máa rí inú àtún lọ ó ní because òun kàn wọ́n rí pé ibi tó ń lọ yẹn òun kàn lọ sí fàájì bẹ́ẹ̀ ni kò sí èèyàn tó máa ń lọ gba ẹ̀wọ̀n tó máa ní tóun bá tún rí òun á tún lọ sí lóun lọ sí fàájì bẹ́ẹ̀ ni so ńgbà yẹn kò mọ́rò bóun ju òfin lọ kò mọ̀ pé àwọn yẹn máa take care personal báwo lè ṣe máa lọ gba ẹ̀wọ̀n tẹ́lẹ̀ kí ẹ máa jáde bẹ́ẹ̀ tó máa dán tó dẹ̀ máa jáde máa sọ pé vacation ló ń lọ tó máa rí òun tó lè lọ sí ẹ̀dá mi lọ èyí kan máa sọ pé kékeré àti drag ẹ̀ fún ká fi sílẹ̀ náà so ó mì pé ìwà ìbàjẹ́ ti gbogbo orílẹ̀-èdè gidi gan síbáṣe máa bá lọ lélẹ́ ni sí báwọn ọmọ ṣúra náà ṣe fẹ́ bá lélẹ́ ni so irú àyẹ̀wò ni wọ́n fún tó fi make call pẹ̀lú èèyàn wọ́n ní ìgbà yẹn wọ́n make call more than 2-3 people ní ète ní ọgbà ẹ̀wọ̀n táwọn ẹ̀ máa ń lọ tó máa ń sọ́bà ó mì pé kò lọ lóòótọ́ now Bob tó tẹ̀ wá ń sọ wípé AI ni wọ́n fi generate the voice wọ̀nyí bọ̀bọ̀ tó send the voice yẹn sí DM ó ti jáde ó dẹ̀ sọ̀rọ̀ wípé òun lòun send the voice sí VDM bọ̀bọ̀ yẹn ó máa ń sọ̀rọ̀ lórí program Brother Freeze dáadáa ó ti sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì mbẹ̀ tó dẹ̀ ní ohun àti Bob ò fẹ́ra o kò sọ̀rọ̀ àjọ fẹ́fẹ́ láàrin àtẹ̀ so wáyé tí àtúnṣe wa ń believe lórí irọ́ tí Bob ń pa bọ̀bọ̀ yẹn ò deny pé ohun àti òní conversation ó dẹ̀ tú àṣírí gan so wọ́n sọ wípé still pé ṣe VDM ló fi AI generate voice ẹ̀ first tó jáde tó sọ wípé lóòótọ́ lòun àti ẹ ló ní kò yá ẹ lówó kó fẹ́ fi settle àwọn correctional service àti gbàgbé yẹn so but gẹ́gẹ́ mi fẹ́ sọ wípé kí ni àǹfààní Bob gangan fórílẹ̀-èdè wa because ká ní VDM ni ò wá sí bí Bob ò ṣe wáyé wọ́n á ti máa fọlọ́pàá lé kiri nísìnyí báyìí kò sẹ́ni tó fọlọ́pàá lé kiri àbí wọ́n ti máa fọlọ́pàá lé kiri náà Bob ó ń sọ̀rọ̀ báyìí lórí Instagram everyday àwọn aṣòfin wa pé kó wá sọ tẹnu ẹ̀ ọ̀nà ara àwọn òyà lọ́yẹ̀ ẹnìkan ló wà sẹ́kí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àkọ́lọ̀ ń ṣàánú wa so kì í ṣe wípé ọ̀rọ̀ Bob gangan ní concern wa bí kì í ṣe àwọn 2 major institutions ta ní tó jẹ́ correctional àti FCC tí ọ̀rọ̀ yìí kàn wọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lọ́rọ̀ agbowó lọ́wọ́ Bob agbowó Bob ṣẹlẹ̀ definitely àwọn olóṣèlú tí wọ́n kówó jẹ tí FCC máa ń sọ pariwo wọn tá a máa ń gbọ́ àlọ́ tá a kì í gbọ́ àbọ̀ yẹn ó ní èdè definitely àwọn tí a rò pé wọ́n dájọ́ fún pé kán máa lọ sí ọgbà ẹ̀wọ̀n ó mìíràn pé ọ̀pọ̀lọpọ̀ wọn special place wọ́n ń fún wọn sí tí ò yàtọ̀ sí ilé bí àìmí gan alẹ́ gan máa padà ṣe pátápátá pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀sán ara wá sí special place yẹn ṣètìlú pé orin tí mo máa ń kọ pé gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo wa là lọ́wọ́ ń bẹ ṣètìlú pé nìyẹn ó ṣe báyìí ẹ̀rín kan tẹ̀tún wá pa mí mo sì máa ṣe fídíò lórí bàbá yẹn disappoint mi gan but pastor kan náà pastor wa ni tó náà dún kòkò mọ́ VDM lọ́wọ́ máa ṣe fídíò lórí ẹ̀ so ẹ̀yin aṣòfin wa
ọ̀rọ̀ lélẹ́yìí o ẹ má gba ìbọ̀dẹ̀ torí à ń gbọ́ wípé Bob ti pe VDM lẹ́jọ́ 1 billion pé ó bà ń lórúkọ jẹ́ ẹjọ́ orúkọ wo ló bà jẹ́ o torí ẹni tó send voice note yẹn sí VDM kò deny pé òun kọ́ ló ń send voice note o ó dẹ̀ sọ bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ láàrin òun àti Bob bóun ṣe ya lówó bí Bob ṣe pé òun tó analyze bóun ò ṣe sùn ní ẹgbẹ́ wọn bó ṣe jẹ́ pé òun pé godfather ní máa wọlé wọn make plan tó dẹ̀ make plan lóòótọ́ tí owó jáde táwọn set àwọn correctional officers tó dẹ̀ fún lọ fún sí VIP so why tí àwa ń believe lórí irọ́ tí Bob pa ẹ wo ẹ má jẹ́ kí wọ́n yí ọ̀rẹ́ lórí VDM o because irú bọ̀bọ̀ yìí tábàlì ẹ̀rí 20 ní orílẹ̀-èdè yìí á ní tẹ̀síwájú gidi Ajomade lórúkọ mi bá mi share fídíò ẹ má dẹ̀ gbàgbé láti subscribe to channel mi Ajomade TV.